dédé ìwòyí. Mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáyé. Tó bá jẹ́ pé àárọ̀ lẹ wà, mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá. Gudugudu ayé ò ní lù fún gbogbo wa jó. Ká bá lè mọ gbádùn ara wa síwájú jù báyìí lọ. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ jọ̀ọ́, ẹ dákun, ẹ bá wa subscribe. Ẹ̀yin tí ẹ ń share fídíò mi, mo kí yín pé ẹ kúṣẹ́. Àkàndùn ò ní mú yín lọ́wọ́. Gbogbo wa pátápátá ni mo kí o. Àmọ́ ohun tí mo fẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi náà ni pé ẹ bá mi subscribe. Ohun tí ò bá yé yín, ẹ drop comment. Màá ṣe àlàyé fún wa. Kí mo mú wá fún wa lénìí, mo mú Ogun. Ẹni tó bá máa ń lá àlákàlà. Kẹ́lómi má ti tó, kó má ti fẹ̀tẹ́ lélẹ̀ ni. Yóò ti máa lá àlákàlà. Ẹlòmíì ò tiẹ̀ máa lálàá pé eégún ń lòun lójú oorun àbí òun kiri ata. Ẹlòmíì á máa lálàá pé òun ṣàgbé lójú oorun. Oríṣiríṣi àlákàlà, èyíkéyìí àlákàlà, Ogun ni mo mú wá fún wa lénìí. Ẹ ti bá ń wá nǹkan fìdílé, ṣé ẹ ti fìdílé nǹkan? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ń wò mí. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìjàmbá ò ní wọlé tọ̀ wá o. Gudugudu ayé ò ní lù fún wa jó. A kú àsìkò yìí. Ọ̀rọ̀ yìí ó ní agbára díẹ̀, ó le. Àmọ́ èmi àti yín kò ní le koko mọ́ wa. Ìlú ò ní le koko mọ́ wa o. Ó dorí òdì, ó dorí ọ̀tá. A rí tiwa sí inú ọdún tá a wà yìí. Kó sì tó parí, ta létà àbálọ́ tó kọjá, àní lóṣù tó kọjá, kó sì tó parí, á tẹ̀ wá lọ́wọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ohun tí mo mú wá fún wa lénìí náà ni ẹni tó máa ń lá àlákàlà. Ogun ẹni tó bá ń lá àlákàlà. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá orí òkété tútù àti àṣẹ rẹ̀. Kí ni wọ́n ń pè ní àṣẹ? Ni ìrùdí òkété. Ìrùdí ẹ̀ funfun yẹn. Ó ti yé yín, ó ti yé ẹ̀yin àgbàlagbà. Ẹ jẹ́ ká wá orí àti ìrù ẹ̀. Ẹ jẹ́ ká ti ìrù òkété yẹn, ẹ jẹ́ ká tì í bọ̀ lẹ́nu. Ìrù òkété àti orí òkété, ẹ jẹ́ ká ti ìrù àṣẹ rẹ̀ yẹn tó funfun yẹn, ẹ jẹ́ ká gé, ká tì í bọ̀ òkété lẹ́nu. Bá ti wá tì í bọ̀ lẹ́nu, ṣá ti tì í bọ̀. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Bá mi share fídíò yìí káàkiri. Ó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ìwọ tó bá jẹ́ pé òun fi iṣẹ́ yìí ṣiṣẹ́, yálà babaláwo ní ẹni àbí oníṣègùn, adáhunṣe, àlùfáà, pásítọ̀ ni. Tó ń fi iṣẹ́ ìbílẹ̀ yìí tó fi ń ṣiṣẹ́, kó lè jẹ́ fún ẹ. Bá mi share ẹ̀, ẹ bá mi subscribe. Ẹ má wò wá lásán o. Torí pé nǹkan tí mo fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà nìyẹn. Ó sì dá mi lójú pé ẹ ṣe fún mi. Owó tẹ́ fi ra dátà ní gbogbo ìgbà tẹ́ fi ń wò mí, Ọlọ́run ní fi wọ́n yín. Ẹ wà nínú kàtọ́ kẹ́ torí kan. Gudugudu ayé ò ní lù fún wa jó. Ṣé rí orí òkété yìí àti àṣẹ rẹ̀ tá ti kì í bọ́ lẹ́nu? Wọ́n pe kíní kan ní jàǹkáwọ̀. Jàǹkáwọ̀ yẹn wọ́n wà lórí ibi sílè, wọ́n wà ní gunlé. Ẹ ká fi orí òkété yìí ká fi kó gbogbo jàǹkáwọ̀ yìí, ká máa fi kó káàkiri. Ká máa fi kó jàǹkáwọ̀ káàkiri. Tó bá ti wá pọ̀ lára ẹ̀, ẹ jẹ́ ká jù sínú agbada. Láti jù sínú agbada, ẹ jẹ́ ká fi odidi atare kan ká fi lé. Ṣá ti fi lé, ẹ jẹ́ ká jó. Ẹ jẹ́ ká jó. Ṣá ti jó, á ti lọ, ó ti kúnná. Lẹ́yìn tá bá lọ tó kúnná dáadáa, báwo la ṣe máa lò ó? Ẹ jẹ́ ká máa fi fọ́ ẹ̀kọ mu. Ẹ̀kọ ká máa fi fọ́ ẹ̀kọ mu. Kò jù báyìí lọ.
ìyẹn fún ẹni tó ń làlákàlà. Ẹni tó ń làlákàlà ni oògùn yìí wà fún. A rí pé tá bá ṣiṣẹ́ yìí, tá bá lè lò, Ọlọ́run á jẹ́ ká rí ṣe, á jẹ́ fún wa bí idán o. Ọlọ́run á jẹ́ ká rí ṣe, tá bá rí ṣe, ó dára púpọ̀. Oògùn tó gbọ́ngbọ́n ni, ó bù àyà, ó bù àyà. Orúkọ mi ò yí padà, orúkọ mi wọ́n yín àbúrò mi olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.